Ìkíní náà ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu. A dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó dá wa sí láti bí 50 ọdún tá a ti bẹ̀rẹ̀ títí dìsìn. Nígbà tí ìrìn àjò yẹn máa bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ láti ibi ìfẹ́ sí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú àṣà wa. Gbogbo nǹkan tó bá ń jẹ́ bí àṣà ni mo máa ń nífẹ̀ẹ́ sí. Mo rántí pé ìlú Èkó tí mo dàgbà sí, nǹkan bí ọmọ ọdún 4 náà ti gbé mi wọ Lagos Island. Agége la bí mi sí. A dẹ̀ bí mi ní nǹkan bí ọdún 64 sẹ́yìn, 64. So ní ìgbà tí a bí mi sí Agége, a gbé mi wá sí Lagos Island lókè Pòpò area. Òkè Pòpò area tán bí mi sí yẹn ní Lagos Island fúnra ara ẹ̀. Àwọn nǹkan ìṣe àṣà oríṣiríṣi ló máa ń wáyé ní àwọn àjọ̀dún kọ̀ọ̀kan. Àwọn àṣà oríṣiríṣi ló wà nínú Lagos Island tó máa ń ṣe ní ìgbà festival period. Fún àpẹẹrẹ, ní ìgbà àwẹ̀, wéré náà máa ń jí. Mo fẹ́ràn kí n máa tẹ̀lé wéré yẹn. Ọkùnrin kan wà ní àdúgbò wa in particular tá à ń gbé, ewé iná tó máa ń jí wéré yẹn tó máa ń pọ̀ lẹ́yìn ẹ̀. Wọ́n máa ń pè ní Àjàdí Balógun. Ọlọ́run kò foríjì. A máa ń tẹ̀lé. Mo fẹ́ràn àṣà yẹn. Then nínú iléyá wọ́n máa ń gun àǹgéré. Àǹgéré náà fi ọ̀pá tínrín ṣe tó máa ga, wọ́n á dára, èmi àtú kínní nǹkan kan. Mo máa ń sábà tẹ̀lé wọn, máa ń lu ìlù tẹ̀lé wọn nígbà yẹn. Ní ìgbà Easter, à ń pè kínní kan ní mèbóí. Mèbóí yẹn àwọn Brazilian ló kó wá sí Nàìjíríà. Àṣà àwọn Brazil ni. Wọ́n á ti ṣe kínní yẹn tó bá gbé wọ̀. Tó bá jẹ́ pé bí pẹ́pẹ́yẹ ló fẹ́ rí, wàá rí bí pẹ́pẹ́yẹ. Tó bá jẹ́ bí ẹṣin, wàá rí bí ẹṣin. Wọ́n dẹ̀ ní mọ̀ pé èèyàn ló wà nú ẹ̀. Mo tún bá wọn ṣe ìyẹn. Ní ìgbà tí ó bá di December, ó ní fàǹtí. Fàǹtí yẹn now oríṣiríṣi ló wà ń bẹ̀. Nǹkan tí mo máa ń bá wọn kópa nú ẹ̀ ni pé máa múra bí obìnrin. A máa ń pè ní ìyàwó ọ̀lẹ̀lẹ̀. Máa múra bí obìnrin. Máa fi earring sétí, máa gbọ́mọ dání, máa ṣe ìyàwó ọ̀lẹ̀lẹ̀, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo ṣáà bá wọn ṣe kínní yẹn. Ṣùgbọ́n n tó mú mi decide lọ síbi eré gangan ni pé níjọ́ yẹn mo wo program kan lórí television. Bàbá Ògúndé ló ṣe. Wọ́n ń pàkọ́lé ẹ̀ ní village doctor. So village doctor yẹn, acting bàbá yẹn ló inspire mi pé èmi náà fẹ́ dàbí bàbá yìí. So gbogbo ìfẹ́ tí mo ní sí àṣà nǹkan ló fi wọnú eré. Nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ primary school, mo ṣáà máa ń gbọ́ ìlù gbọ̀ngàn ní other side níbi ẹ̀gbẹ́ school wa lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tá bá ti fẹ́ close. Mo wá curious níjọ́ kan, mo lọ yẹ̀ wò. Mo rí pé àwọn kan ló ń ṣe practice drama ńbẹ̀. Mo wá lọ, mo trace Bello. Mo wá ní èmi náà fẹ́ darapọ̀ mọ́ yín. Orúkọ wọn jẹ́ Young Stars Concert Party nígbà yẹn. Ọ̀gá mi Òjó Ládípọ̀, òun ló ń ṣe alágbàtẹrù ẹ̀. Òun ló lead group yẹn gbà yẹn. So wọ́n ní ìwọ ọmọ kékeré, because gbogbo times mo ń sọ ọmọ ọdún 12 ni mí. I was so young. Ọmọ ọdún 12, wọ́n ní ìwọ ọmọ kékeré. Kó rẹ̀ dànù. Mo ní ẹ má jẹ́ ń kúra mi dájọ́, mo nífẹ̀ẹ́ sí ni.
nǹkan ọ̀dà tó bá máa darapọ̀ mọ́ wa o pọ́n nǹkan sílé kan la máa ń gbà £1 1 shilling nígbà yẹn so £1 1 shilling tí mo máa ń níbo ni mo ti fẹ́ rí kẹ̀ wọ́n á ṣáà so tí máa lọ sí rìhásà wọn máa lọ dúró lẹ́yìn máa ṣáà máa wò wọ́n Chief Ayinla Olùmẹ̀gbọ́n òun náà wà ní Rika Street lẹ́gbẹ̀ẹ́ ní street tó off street wa compound yẹn wọn àbẹ̀ wọn pè ní JK Rando kò ń ṣe hall o compound wọn máa ń pè bẹ́ẹ̀ máa lọ wòran wọn náà mo ṣe àṣeṣe ni mo á bẹ àfi kí n join àwọn young star concert party ọ̀dọ̀ ẹni tí mò ń gbé ọ̀dọ̀ uncle mi ni àfáàní mò ń kọ́ kíw tó máa ń lọ sóde wọn máa sọmọ lórúkọ wọn máa so igi mo máa ń tẹ̀lé wọn lọ máa ń ṣàrọ́wá sí i. Báwa gbé ọkọ ọmọ jáde báyìí. Báwa ní agbé ọkọ ọmọ náà jáde báyìí. Ọmọ náà ò ní àlùbáríkà. Báwa ní kọ́lọ́jọ́ ọmọ náà ń lọ àbáríkà. La ilaha illallah. La ilaha illallah. Ọlá Kùránì Al-Azim. Pẹ̀lú orúkọ Ọlọ́run ọba. Báwa ní pẹ̀lú orúkọ Ọlọ́run ọba. Àti àpanupọ̀ àwọn àfáà tí wọ́n wà níkàlẹ̀. Báwa ní àti àpanupọ̀ àwọn àfáà tó wà níkàlẹ̀. Asọmọ náà ní Abdulrasheed. Báwa la sọmọ náà ní Abdulrasheed. Olúwa ṣe yìí. Olúwa ṣe yìí. ibi àrọ́wá sí yẹn wọ́n máa ń fún mi lówó kéékèèké owó yẹn ni mo tọ́jú títí tó fi pé £1 1 tí mo fi wá lọ join young stars concert party àti tí mo bá wò lọ́dọ̀ young stars concert party àti tí mo bá wò lọ́dọ̀ Olùmẹ̀gbọ́n tó bá di àárọ̀ tí mo bá múra school èmi ni máa ń pẹ́ bathroom jù nítorí pé gbogbo nǹkan tí mo wọ̀ yẹn máa àti ẹ̀ fúnra mi látòkè délẹ̀ máa ṣe ọba máa ṣe ìjòyè máa ṣe ẹrú máa ṣàkọ́dà tí n bá àti yẹn tán màá wá tún lọ ṣe màá tún ṣe ti àwọn young stars concert party àti àmọ́ mi sọ pé mo wà sí méjèèjì kí n tó kó n bathroom ìgbà yẹn oníkálukú àwọn máa kánlẹ̀kùn jáde iṣẹ́ mọ́ àwọn tá a máa ń tò sí bathroom kíní ni face me and face you nígbà yẹn màá ṣàjáde ìgbà mi màá late school ìgbà mi ò ní late school ibì kan náà tí mo ti lè ráyè ẹ̀ nìyẹn mi ò lè ráyè ẹ̀ school mi ò lè ṣe é nu compound wa tí uncle yẹn bá gbá mi mú á fẹ́ nà mí pa blálà ni so that is the only place tí mo ṣe ìyẹn mi ò mọ̀ bóyá torí ẹ̀ ní bóyá torí ẹ̀kọ́ tí má máa ní inspiration kan sìn about story about anything inú toilet ló ti máa ń sábà wáyé you understand that is the reason mo fi máa inú toilet yìí èmi nìkan mo wà bí àyè gbà mí gbogbo ń tọ́ act yẹn màá act ẹ̀.